mo fẹ́ kàmá sí àkọlé tí a rí yìí pẹ̀lú àwọn ìdí kan yóò jẹ́ kí n tún kàmá sí àkọlé tí ó ń bẹ níwájú wa yìí. Àlámọ̀rí yìí ojú tí ó yẹ ká fi wò ó, ojú ẹ̀kọ́ ni ó yẹ ká fi wo àlámọ̀rí, kì í sojú à ń gbarata àbí afẹ́jà fún ilé kéwú tí mo ti jáde àbí mo fẹ́ jà fún àfáà mi. Nǹkan ni àlámọ̀rí ló yẹ ká máa lé lórí, nítorí kí àlámọ̀rí kó jẹ́ bí ti máa ń ṣẹlẹ̀ láwọn ilẹ̀ Lárúbáwá. Eléyìí tí a ń ṣe yìí kò jẹ́ tuntun tó bá jẹ́ pé ilẹ̀ Lárúbáwá ni, ojú pé ẹ̀kọ́ tí ó sì ní sí à ń bínú ẹni àbí àásọ di àmúra wa lọ́tàá bó ti yẹ kó rí nù. Àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ni ní àlámọ̀rí tá à ń yanjú yìí. Torí náà àwọn tá a rí àkàwé nínú tírà àwọn tó ti lọ àti ìṣẹ̀lẹ̀ àwọn tó ti lọ pẹ̀lú àwọn nǹkan tí mo kọ yìí, mo ti lé àwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí àlámọ̀rí, pàápàá jùlọ lórí àwọn ọ̀rọ̀ kankan tó tún jáde tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ lórí àlámọ̀rí. Ní àná mo gbọ́ ọ̀rọ̀ Àfà Alásàlátù nílọrin òun náà ti jáde, wọ́n ti sọ̀rọ̀ lórí àlámọ̀rí Àfà Alásàlátù ìpè lórí ọ̀rọ̀ tí ń lọ pẹ̀lú Sheikh Adam. So mo wá láwọn àkíyèsí, mo sì láwọn àkíyèsí mi náà lórí táwa náà ti sọ lórí àlámọ̀rí, ojú tí àwa fi wò ó àbí èmi gangan. So mo sì lérò pé àwọn ọmọ ìyá mi ládàbí àgbà ti sọ̀rọ̀ náà ojú wọn fi wò, ojú ọ̀rọ̀ ẹ̀kọ́, àlàyé àti reality. So academic analysis náà ló dé fi síbẹ̀, academic analysis. Now ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́, Àfà Alásàlátù nílọrin tó jẹ́ Markazi, àwọn náà ti mẹ́ni tán pè láfà Alásàlátù. Wọ́n sọ̀rọ̀ nípa ìtàn, bí Sheikh Adam rahimahullah bí wọ́n ṣe bàbàrà ìtàn àti bá ti ń sọ ìtàn gbésí ayé wọn tí wọ́n sì kọ kalẹ̀. Àfà ìwá ní Àfà Alásàlátù ní pé òun fẹ́ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n gbọ́ òun kan kẹ́kọ̀ọ́ mbẹ́ àtòun gan náà. So nínú àwọn ọ̀rọ̀ tí àfà bẹ̀rẹ̀ pẹ̀lú orin kan, ipò orin náà nínú àwọn tírà tí bàbá tí wọ́n kó jọ lórin náà wà. Ìgbà tí èmi náà padà lọ ṣe research fún orin náà, àfà ò fi ti sí bàbá gangan pé bàbá ló kọ, àmọ́ ló wà nínú àwọn tírà tí bàbá kó jọ. Kí lórin náà tó ń sọ nípa ìtàn bọ́rọ̀ tàn ti rí. So nínú àwọn ibi tí mo ti fẹ́ máa mú àkíyèsí wá nípa ọ̀rọ̀ ọmọ ẹ̀kọ́. Orin yìí, ẹni tó kọrin yìí nígbà tí mo lọ wádìí, Abbas Mahmoud Al-Akkad, nínú àwọn akọrin Lárúbáwá tó sì jẹ́ aládàbò, ìmọ̀ aládàbò kò lẹ́ni tó kọrin náà, Abbas Mahmoud Al-Akkad. Kí lórin náà ó ní walaysa bi insani wala akilin ma lam ya'i tarikha fi sadrihi. Ó ní pèsè èèyàn wala akilin kò sì sẹ́ni tó ní làákàyè, ma lam ya'i tarikha fi sadrihi, ẹni tí ò bá máa há ìtàn sí ìgbáyà rẹ̀, ìyẹn ni pé kó máa há ìtàn sórí. Wa man daro akhbaro man qablahu, ẹni yòówù tó bá ṣe kí ni tó bá lọ sọ, tó bá lọ kọ́ làbárì ìtàn àwọn tó ti síwájú rẹ̀. Adọ́fà àmárọ̀ ìlà umurihi, adọ́fà yóò fi tì sọ́dọ̀ rẹ̀ àmárà àwọn ọdún ìlà umurihi kún tiẹ̀, ìyẹn ni pé yóò wá dàbí pé àgbàlagbà lòun náà nígbà tí bá ń sọ̀tàn ọmọ ọdún 20 ọdún ni ìwọ́n ń sọ̀tàn 100 ọdún. So àwọn tí bá ń gbọ́ ọ̀nà àgbàlagbà lélẹ́yìn náà. Náà kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ akọrin ni, kì í ṣe tí a lè gbé sípò bí ọ̀rọ̀ tí Kùránì sọ, tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ nínú àwọn academic analysis. Nítorí pé nígbà tí bàbá Alásàlátù yìí ń sọ̀rọ̀, Àfà Alásàlátù yìí ń sọ pé gbogbo ẹni tí ò bá máa àìtàn ìtàn ìdílé rẹ̀, ìtàn ẹbí rẹ̀ àbí kó máa kọ́ kalẹ̀, kò séèyàn. Pẹ̀lú tí Àfà yìí sọ kì í sọ̀rọ̀ Kùránì, kì í ṣe sàdísì, ní gbé bẹ́ẹ̀ pé kì í séèyàn, kò sí ní làákàyè, kò rí bẹ́ẹ̀.
kò rí bẹ́ẹ̀ n ta sọ ni pé al-afdalu tó fi lọ́lá kéèyàn mọ̀ nípa kíni ìtàn ìdílé rẹ̀, ìtàn fámìlì rẹ̀, ìtàn ìran rẹ̀, ó dáa kéèyàn mọ̀. téèyàn bá wá mọ̀ ó túmọ̀ sí pé èèyàn ní làákàyè, ó túmọ̀ pé èèyàn ò jẹ́yàn rárá, èèyàn ò lè jẹ́yàn rárá tí ò bá mọ̀ nípa ìtàn. kárin àwọn èèyàn ní ò mọ̀ nípa ìtàn Yorùbá tó sì jẹ́yàn láyé tí wọ́n jẹ́ nǹkan. kárin làwọn Lárúbáwá tí wọn ò mọ̀ nípa ìtàn Lárúbáwá tó sì jẹ́yàn, tó sì jẹ́ nǹkan, tó sì ní làákàyè. àmọ́ ńbẹ nù tó dáa, ó jẹ́ nù àkọ́kọ́ àkíyèsí tó pé àfáà yìí wọ́n ń sọ pé iná ló fa táwọn bàbá wa lágége náà fi kọ ìtàn wọn, wọ́n sọ ní sísọ, wọ́n tó kọ kalẹ̀. ètò ìwọ̀n wá fẹ́ di àfáà yìí ní sí òun ti kọ ìtàn tiẹ̀ kalẹ̀. ǹjẹ́ bàbá tó bí àfáà alásàlátù yìí ṣé wọ́n kọ ìtàn ìgbésí ayé wọn, ìtàn fámìlì wọn, wọ́n kọ kalẹ̀? so ó jẹ́ nù àwọn academic analysis tí mo fẹ́ pè níbẹ̀ wọn. nínú àwọn ọ̀rọ̀ tó tún ní di káyẹ̀wò pẹ̀lú academic táfà yìí sọ, ó ní téèyàn bá fẹ́ mọ ìtàn àbí ìmọ̀ kan àbí ìtàn, èèyàn gbúrọ̀ kọ kalẹ̀. ìtàn tí wọn ò bá kọ kalẹ̀ èèyàn lè mọ̀. eléyìí náà ó lákìyèsí. nítafà alásàlátù ń sọ ni pé inú àwọn ntí arímú nínú ìgbésí ayé bàbá wa lágége rahimahullah, wọn kọ àwọn ìtàn kalẹ̀ nínú àwọn tíra tán ṣe tán fi dé ìtàn. tó túmọ̀ sí pé gbogbo ìtàn téèyàn ò bá mọ̀ àbí kó wà ní kíkọ. ìtàn tí ò bá sí kíkọ kì í ṣe tàn. eléyìí náà àkíyèsí wà ń bẹ. kò ṣe dandan kó jẹ́ pé ìtàn téèyàn bá fẹ́ sọ àbí kó jẹ́ pé ó ti wà ń kíkọ, ibì kan ló ti wà ń kíkọ téèyàn ti mú téèyàn wá sọ. wọ́n lè sọ fún yàn téèyàn sì ha, nítorí pé inú àwọn ìtàn tí bàbá náà kọ, bàbá wa lágége rahimahullah, a rí i tó jẹ́ pé inú tíra náà ti kà, a sì rí i tó jẹ́ pé wọ́n sọ ni wọ́n gbọ́ náà wọ́n kọ kalẹ̀. so àkíyèsí fún bàbá alásàlátù tó ní gbogbo ẹni tí ó bá sọ̀tàn àbí kó ti wà ń kíkọ. náà nínú àwọn pọ́ìntì tí mo tún fẹ́ máa yán òun náà ni nípa ọjọ́ ìbí. àfáà alásàlátù sọ pé gbogbo ẹni tó bá ṣe pé ìtàn ìgbà tí wọ́n bí, ọjọ́ tí wọ́n bí, ìyapa wà ń bẹ. ẹni ó pé àpèjú bàbá lágége nísìnyí sọ, ó fi sọ, ó ní bàbá lágége nísìnyí ìjọ tí wọ́n bí wọn kò dàrú. ńbẹ nínú tíra wọn níṣẹ́ tó ń bẹ ní àwọn ibikíbi pé ìjọ tán bí bàbá lágége ni rahimahullah Sheikh Adam. wọ́n ní ẹni tó bá jẹ́ pé ìtàn ìgbà tí wọ́n bí, ọjọ́ tí wọ́n bí, déètì dàrú, àwọn kan níjọba yìí, àwọn kan níjọba yìí, àwọn kan níjọba yìí, yóò máa jẹ́ ìtọ́ka pé àwọn ọ̀rọ̀ míì nípa ìgbésí ayé ẹni náà yóò dàrú náà ni. bí àfáà alásàlátù ti wí pé ẹni tó ṣe pé ìyapa ẹnu bẹ nípa ìgbà tí wọ́n bí, àwọn kan ní ọdún báyìí, àwọn kan lọ́dún báyìí ni, kò sí èwo ní kí nípa tó ń bẹ. so yóò máa tọ́ka pé gbogbo àwọn àlámọ̀rí okùn nípa ìrújú náà ni mo wà ń bẹ. ọ̀rọ̀kọ́rọ̀ ni àfáà alásàlátù sọ bí. eléyìí níbi wọn lọ, mo ti kọ́ pòsẹ̀ lórí péjì mi bíi ijọ́ méjì sísè. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam, ìgbà tí wọ́n bí anabi wa Muhammad, ẹni tó gbajúmọ̀ bí gbogbo wa ṣe mà, Rabiul Awwal ni wọ́n bí anabi. Rabiul Awwal, oṣù Rabiul Awwal, Amul Fil, ọdún ẹlẹ́rìn, oṣù Rabiul Awwal. àmọ́ ìjọ wo wá ni ìyapa ẹnu bẹ́ẹ̀. ìyapa ẹnu àwọn àfa àpanupọ̀ pé Amul Fil, ọdún ẹlẹ́rìn ni wọ́n bí anabi, oṣù Rabiul Awwal. ìjọ Monday wá ni, ìjọ Monday ìpanupọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àfa. ìjọ wo wá ni nínú oṣù Rabiul Awwal? ọ̀rọ̀ tó wà ń bẹ nígbà tí mo kọ sórí Facebook mi mo kọ bí ọ̀rọ̀ 4 àbí 5. ìgbà tí tuntun research mi ṣe ọ̀rọ̀ bíi 8 làwọn afakọ. àwọn kan níjọ́ kejì Rabiul Awwal, àwọn kan níjọ́ keje, àwọn kan níjọ́ kẹjọ, àwọn kan níjọ́ kẹsàn, àwọn kan níjọ́ kẹwàá, àwọn kan níjọ́ kejìlá tó gbajúmọ̀ ni, àwọn kan níjọ́ 17 oṣù Rabiul Awwal, àwọn kan ní 19. anabi wa Muhammad pé sí 19 so ó jẹ́ bá kí wọ́n sànẹ́bí wa Muhammad kan. alimami wa Malik, imamu Malik tá à ń tẹ̀lé mọ́tàbí rẹ̀, ìyapa ẹnu bẹ nípa àgbà wo ni wọ́n bí. àwọn kan nígbà tí ọdún hijira tó di 93 ni wọ́n bí alimamu Malik. àwọn kan ní 90 ni nígbà tó ọdún hijira di 90 ni. àwọn kan ní 98 ni, ó di mélòó? ó di 3. àwọn kan ní 94 ni, ó di 4. àwọn kan ní 95 ni, àwọn kan ní 96 ni. sẹ́ńkà 90, 93, 94, 95, 96, 98, ọ̀rọ̀ mẹ́fà. èyí tó wá gbajúmọ̀ jù ní pé 93. ẹni tó fún wa ní àfa mi inú àwọn àfa Malikiya, à ń pè àfa kan ní Sahnun bonu Sa'id nínú àwọn ọmọ kí ó ní fún Imam Malik lẹ́yìn.
wọ́n bí àwọn kan ní wọ́n bí lọ́dún ìjìrá 160 ìjìrá, àwọn kan ní 161. kò tán síbẹ̀ ẹ jẹ́ n fi ẹnìkan sí alimam ibnu abdulbari hafizul andalus nínú àwọn afa malikiya torí kí ni máa máa malikiya wa nítorí pé malikiya ni wa ní nàìjíríà àti west africa. alimam ibnu abdulbari àwọn kan ní wọ́n bí lọ́dún ìjìrá 368, àwọn kan sì ní 363 ni wọ́n bí alimam ibnu abdulbari. ọ̀dà ẹ jẹ́ n tún fi sí inú àwọn afa tó jẹ́ tábìí nínú àwọn tábìí à ń pe afa kan ní Sa'id ibn Musayyib. àwọn bá sọ pé àwọn fuqaha sábà àwọn onímọ̀ fíkìú méje nínú àwọn tabi'in ní Madina, Sa'id ibn Musayyib ọ̀nà alákọ̀ọ́kọ́. àwọn kan ní wọ́n bí ní ọdún ìjìrá 13, nígbà tí ìjìrá di ọdún 13 ni wọ́n bí Sa'id ibn Musayyib. àwọn kan ní 21 nígbà tí ìjìrá di 21 ni wọ́n bí. eléyìí ni ọ̀rọ̀ al-Imam Dhahabi. al-Imam Dhahabi ibi tí òun lọ nù nígbà wo òun sọ pé ọdún ìjìrá gbà tó di 15, ibẹ̀ ni Imam Dhahabi lọ. al-Imam Dhahabi ipe Sa'id ibn Musayyib gbà tó ọdún ìjìrá di 15, aṣọ àwọn tán ní 13, aláwọn tán ní 21. inú àwọn tabi'un tó tún wà ní àwọn fuqaha sábà Urwa ibn Zubayr, ara àwọn kan tán ni wọ́n bí ní ọdún ìjìrá 29, àwọn kan ní kíni o 23, àwọn kan ní 29, àwọn kan ní 23 ni wọ́n bí Urwa ibn Zubayr. ìgbà tó wá kún kọ́ àwọn kan ló kú ní ọdún ìjìrá 91, ó kú 92, ó kú 93, ó kú 94, ó kú 95, 99, 100, 101. ẹni wọ́n fi àfáà aládìsí méjì sí, àwọn àfáà aládìsí méjì tó jẹ́ pé ìyapa wá nígbà tí wọ́n bí wọn. alimamu Muslim ibn al-Hajjaj ara wọn tí wọ́n bí ní ọdún ìjìrá 201. eléyìí ni ọ̀rọ̀ Imamu Zahabi inú tírà rẹ̀ tán pè ní al-Ibar. Imamu Muslim 201 ni Imamu Zahabi ni wọ́n bí nínú tírà rẹ̀ al-Ibar. dẹ́ nínú tírà míì bí tírà afáwa ibn Khalikan àwọn ni wọ́n bí ní ọdún ìjìrá 206 àtàwọn míì Imamu Muslim. Imamu Tirmidhi kan náà afá aládìsí sọ ibùsùnà àwọn kan ní wọ́n bí ní ọdún ìjìrá 200, nígbà tí ìjìrá di 200 wọ́n bí. àwọn kan nígbà tó di 209 ìjìrá, àwọn kan sì ní 210 wọ́n bí Imamu Tirmidhi. náà kí wọ́n làwọn afá sọ nípa pé ẹ̀rí afá alásàlá tó lẹ́ni tí ọjọ́ tí wọ́n bí tó bá dàrú, a jẹ́ pé àwọn ètò yòókù náà àwọn ìtàn rẹ̀ nípa ọgbésí ayé rẹ̀ wọn náà dàrú, ọ̀rọ̀ kàtìkàtì kò lọ pẹ̀lú ẹ̀kọ́. àwọn afá pọ̀ tí wọn ò mọ pàtó gbà wọn bí wọn kí ló ń kan ẹ̀dá ìwà gbọ́ kí làwọn afá sọ nípa pé ǹjẹ́ ká má mọ̀gbà tí wọ́n bí ni tó ní wọn ṣe ó da nǹkan rú, tó da ètò ayé yẹn rú. tó ẹni tó wà ń bẹ̀ ni pé àwọn afá ni pé la yadurru ádámù ma'rifati kò lè kó àkóbá kan bá ní ká má mọ̀ nípa ìgbà wo ni wọ́n bí àfa kan nínú àwọn afẹ́sìn. alimuhimu kí ni tó gbé ṣe láyé wọn ló ṣe pàtàkì. so torí bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ pé a yọ̀ ọ̀dà síra wa bàbá wa lájàgbà ọdún báyìí ni àwọn kan ní 105, àwọn kan ní 107, àwọn kan ní 1893 àti láwọn tó sọ pé àná 1894. náà ọ̀rọ̀ ló wá kú tọ́rọ̀ wá kú ní tẹ̀rìjíù èwo ló rinlẹ̀. so wọ́n mú ìtónilẹ̀ lọ́dọ̀ rẹ̀, so káwọn náà mú ìtónilẹ̀ lọ́dọ̀ wa. so kò sí ìjà ó ti sọ ọdún ẹ̀ ti ṣẹlẹ̀ sáwọn afá kan rí, kì í ṣe táwọn wá bú ẹni lórí ẹ̀. so laysa bid'an mina shay, kì í ṣe ìpìlẹ̀ lọ́dọ̀ ṣe Kamaluddin rahimahullah. so ilé wọn jẹ́ nínú tí mo fẹ́ yanjú academically, kì í ṣe táyọ̀ ìbọn sí táyọ̀ àdá sí. so tẹ̀rìjíù láṣẹ. so afá Kamilu ṣe tẹ̀rìjíù pẹ̀lú evidence ipi ọdún báyìí ló rinlẹ̀ tí wọ́n bí bàbá. afámínà tó wá lè ṣe tẹ̀rìjíù tiẹ̀ pé tẹ̀rìjíù èyí tó rinlẹ̀ lọ́dọ̀ tẹ̀mí ni. so kò ní ìdíkà sọ pé wọn ò kúrọ́ ní ọ kìnìkan inshallah ẹ jáfe máa bá. naam so afá alásàlátù nínú àwọn ọ̀rọ̀ tó tún ní í ṣe pẹ̀lú academic. so mo fẹ́ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí kò níbi ọ̀rọ̀ ọjà ká gbé lọ síbi ọ̀rọ̀ academic. inú ọ̀rọ̀ táfà tún sọ tí mo rí pé ìtìláàkù ní ìjúlẹ̀ afá alásàlátù nílọrin, ó ní inú gbogbo àwọn afá lójú tí ẹni o a lè sọ pé ojú tó fi wọ̀, nínú gbogbo àwọn afá nílọrin nílẹ̀ Yorùbá kò sẹ́ni tó lajú bí Sheikh Adam. wọ́n lajú púpọ̀, wọ́n civilize, wọ́n lajú. Tàmímù yìí generalize yìí kò wọlé kò sẹ́ni tó lajú. bàbá lajú bọ́tú kó máa sọ pé kò sẹ́ni tó lajú bí wọn àbí tó wọn kí ló fi wọn.
inú tó fi wá wọn náà ní ọ̀rọ̀ ìtàn sísọ àti kíkọ nǹkan síbi tó wá mọ nù ìtàn lọ gbé sínú inú àwọn ìmọ̀ ṣẹ̀ríà ẹ̀sìn inú àwọn ìmọ̀ Islam lọ gbé ìtàn síbẹ̀ níbo ni táwọn afá bá ń to akbaru ìmọ̀ tó tóbi jù nínú ẹ̀sìn ìtàn ni ìtàn lákọ́kọ́ níbo ni tawhid wà ilmu tawhid níbo ni ilmu fiki wà níbo ni ilmu tafsir wà tó wá jẹ́ pé ìmọ̀ nípa ìtàn bá ti bí ni bí wọ́n ti bí ni bá ti ìlú báyìí bá wọn ti dálẹ̀ òun ló wá jẹ́ so mo rí pé kò lọ academically bọ́rọ̀ ọ̀rọ̀ gbé àfa alásàlátù ọ̀rọ̀ gbé lẹ́nu ló fi sọ so ìtàn kọ́nà fi ń wo ọ̀làjú ní ọmọ ìtàn so ilé yìí wá jẹ́ kí n lọ nínú àwọn pé kíta lè kà pé inú ọ̀làjú foresight kéèyàn rí iná kéèyàn rí ọjọ́ iwájú onídìí wọn lọ́nu tí Sheikh Kamaluddin rahimahullah ọmọ ìyá mi afa Kamil wọn sọ lọ́rọ̀ nígbà tí wọ́n ṣe fídíò wọn ibi tí mo ti wá fẹ́ mú ẹ̀rí wá wọ́n shahida shahidun min ahlihi nínú ọmọ mọ́ríkàsì náà ní ti mú ẹ̀rí wá mo bá Atiku kan pàdé mọ̀kọ́là ní lárúbáwá ni ẹni tó kọ́ lárúbáwá ni kì í ṣe Yorùbá kì í ṣe Nàìjíríà àfáàyàn náà àwọn ọmọ mọ́ríkàsì bóyá àfáàyàn sì wà ní Azhar yìí sì ń kéwú lọ́wọ́ àdúgbò tí wà lè mọ̀ àfáà Mas'ud lórí Facebook rẹ̀ lárúbáwá yẹn kọ ọ̀rọ̀ nípa ìtàn nípa Sheikh Adam rahimahullah àwọn nǹkan tí wọ́n gbé sí àwọn tírà tí wọ́n kọ àtàwọn ẹ̀bùn tí wọ́n gbà ní Misro ní Mauritania bákan náà àti àwọn wọ́n ti ń pè é àwọn àfáà tí Sheikh Adam tí wọ́n kíwú lọ́dọ̀ wọn àfáà yẹn dákọ̀ rẹ̀ ó kà ó ní. Ustaz Adam Mas'ud Abiola ẹni tó wá kọ àdáyà Sheikh Adam Abdullahi lórí Sheikh Islam sọ ibn Maqal Mahdi Sati so ó sọ àwọn sana àwọn ìgbìyànjú tí Sheikh Adam tí wọ́n ṣe náà wọ́n wà tó wá débì kan nínú àwọn ọ̀rọ̀ tí ń sọ ó ní فقد كان الألوري معتقدا مفاخرا باللغة العربية في بلاد السيطرة عليها الإنجليزية وفي هذا يقول كفى العرب شرفا أنهم أقرب الناس انتسابا لرسول الله صلى الله عليه وسلم وكفاء فخرا أن لهجتهم أقرب لسانا لكتاب الله وكفاء تكاثرا أن كل من تكلم بالعربية صار عربيا غير أن استبعاده للإنجليزية في مناهج مدرسته عد حاجزا لطموح طلابه الخريجين في المشاركة الحياتية والوظيفية العامة في بلاد لغتها الأولى هي الإنجليزية وهو ما استدركه التربويون آخرون في البلاد وعلى رأسه الشيخ الأستاذ كمال الدين الأدبي الذي يعد شيخ علماء مدينة إيلوري وعلم من أعلام التربية المعاصرين فيها وشهد شاهد من هذا òun eléyìí ọ̀làjú kan ní àfa alásàlátù nínú báṣù tí àfa Mas'ud tẹ̀lé ẹ̀kọ́ mi so point mo ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ academic ní ká fi wò ó ká sì fojú so nínú àwọn ráàyù nádọ́rù ti Sheikh Adam rahimahullah èyí náà sì wà nínú tíra tí àfa Jawhari gbé jáde as-sira'u bayna al-arabiyyati wal-ingiliziyya ìfànfà láàrin èdè Lárúbáwá àti Ingiliziya ipe bàbá kọ tírà yẹn àfa Jawhari náà gbé jáde òun lẹ́ni nǹkan ńgbà tí ń kọ àwọn ọ̀rọ̀ nípa wọn ó ní Sheikh Adam mu'taqidan mufakiran bil lughati al-arabiyya wọ́n jẹ́ ní tó jáde ọkàn tẹ́sí ṣe fáàrí pẹ̀lú èdè Lárúbáwá fi bilad nínú ìlú tó ṣe pé saytarati alayha al-Ingiliziya tó jẹ́ pé Ingilisi èdè ìbólóbò wọ́n fi hádà yaqul Sheikh wa wọ́n sọ báyìí pé ó tó ní fáàrí Lárúbáwá ipò wọn ni èdè tó ṣe pé kí ni ó súnmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ó tún tó wọn ní fàárí nítorí pé èdè ní Ọlọ́run fi gbé Kùránì kalẹ̀ ó tún tó wọn ní fàárí nípa pé ẹni tó bá ń sọ tí ń sọ èdè yìí òun náà di Lárúbáwá eléyìí gẹ́rẹ́ anna istib'adahu ṣùgbọ́n o ìwà gbéjìnà tani bàbá wa istib'adahu lil Ingiliziyya fi manahiji madrasati ìmáàmù ọkọ ìbò nínú àwọn sílábọ̀sì ilé kéwù tani ilé kéwù bàbá ó dà hajizan li tumuhi tulabihi ó jẹ́ gàgá fún tumuhi ambition ní tẹ̀yàn fẹ́ di fáwọn ọmọ kéwu bàbá àwọn ọmọ kéwu rẹ̀ al-kharijin tí wọ́n jáde fílímù musharakatil hayatiyyati níbi ìmọ̀ kópa tó jẹ́ ti ìmọ̀ lọ máa bọ̀ ìsẹ̀mí wal wadhifatil aama àti ìmọ̀ ṣiṣẹ́ ní ààyè ìjọba
fi biladin lugati al-ula iya al-English la nílùú tó ṣe pé èdè rẹ̀ English ni wa huwa mastadrakahu tarbawiyuna òun ní ìta àwọn tẹ́rìbíà àwọn tán ní tẹ́rìbíà akharun fil bilad àwọn àfáà nínú ni wa ala rasihin àkórí wọn nínú àwọn tí wọ́n rí ròrí ni tí wọ́n ní fission Sheikh al-Ustaz Kamaluddin Sheikh al-Ustaz Kamaluddin al-Adabi alladhi yu'addu shaykh ulama'i madinati Ilori so òun ni Sheikh Kamaluddin wa bàbá ti rí fission ti pẹ́ pé kò sí tó lè mo fi ní ọ̀rọ̀ ijtihad ní ká fojú ijtihad ti bàbá náà bàbá Lágége rahimahullah ijtihad ti Sheikh Kamal ní pé àná à lè kó méjèèjì papọ̀ káwọn máa kí ó kẹ́sì tó máa kàwé ó possible nítorí ọjọ́ ọ̀la ẹ jẹ́ wá bira wa lónìí gbogbo àfáà tí tó ń pèpè tí wọ́n ń ṣe ìṣára gbogbo bí tẹ́tí dálẹ̀ lónìí ipe káwọn ọmọ máa kéwú ká máa kàwé Sheikh Kamaluddin wọ́n máa ní commission lórí gbogbo wa ló fi jẹ́ pé tá a bá lọ wo first set ní mẹ́ríkàsì ní second set ní first set sọ̀rọ̀ wíwà ń bẹ̀ kò sí ìyẹn pé ṣéwé ń bẹ pẹ̀lú wọn lẹ́yìn fíkra Sheikh Kamaluddin rahimahullah rahmatan wasi'a ló fi jẹ́ pé àwọn ọmọ tí wọ́n ọmọ bíbí wọn kì í sọ ọmọ kí nígbà tí wọ́n gbé tí bàbá gbé fíkra yẹn wá pé táwọn ọmọ tó máa kàwé kò sí gbogbo wọn kéwú wọn tó yanjú tó bá jẹ́ ti kéwú ni yes à ń bọ̀ síbẹ̀ tí lárúbáwá ló fẹ́ sọ ni ó yá tó bá jẹ́ pé ká ṣe tẹ̀fsíìrù ni ó yá tó bá jẹ́ pé fíkìrì ni ó yá àwọn ọmọ wọn gẹ́gẹ́ bíbí inú wọn wọ́n tún wá lè sọ ìbò kí ṣe pé wọ́n lè sọ ìbò wọ́n wà nínú ilé iṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ nínú ìlú Sheikh Sultan la fẹ́ sọ ni wọ́n ti ń gbàdé yẹn di oyè tó jẹ oyè títí ní polytechnic tí wọ́n jẹ rector àbí Khalifa ìjẹta ti jẹ́ ẹni so tó bá jẹ́ ti kéwú náà nù so bẹ́ẹ̀ náà làwọn ọmọ kéwú káàkiri bàbá wa nù ni ní Òṣogbo president gbogbo àwọn àfà bàbá wa Ajísáfẹ́ ìwé ń bẹ egbò ń bẹ kéwú ń bẹ gbogbo nígbà tí bàbá Ajísáfẹ́ ń bẹ láyé tani ní gbogbo tí ń jẹ́ nílẹ̀ wọ́n sì ń bẹ òní tí wọ́n sọ pé ti gbó ni bàbá Ajísáfẹ́ ti jẹ́ ìwé ń bẹ kéwú ń bẹ tẹ́lá wọn kà lọ ká máa sọ ru bàbá Léla tí ó di ọ̀rọ̀ lẹ̀ yìí nísìnyí tó bá tún jẹ́ ti eléèbó ni bàbá Léla lè sọ ìbò ẹ lọ wádìí bàbá wa kó kági wọ́n lè sọ ìbò bàbá wa kó àkejì wọ́n lè sọ ìbò kéwú sí tó ń bẹ so ọ̀rọ̀ academic lélẹ́yìí so kẹ́nìkan máa sọ pé ẹnìkan ò civilize ẹni tó ti rí ojú yìí ní ò civilize so ó jẹ́ àkíyèsí fún bàbá àfà Alásàlátù nílọrin nínú àwọn ọ̀rọ̀ academic tí mo fẹ́ tó jẹ́ kágbéyẹ̀wò náà nínú àwọn ọ̀rọ̀ tí mo tó fẹ́ jẹ́ kágbéyẹ̀wò tó tún lọ òun ni pé látòrí àwọn sàhábà ǹjẹ́ kí káfà kan jó ní mímọ̀ kó mọ̀ wá kọtíra ayò àdùn àìbán káfà máa kọtíra ó ní mímọ̀ sí ni àmọ́ kò kọtíra kò sí tíra ìjó dí mímọ̀ rẹ̀ kù ẹ̀dá gbọ́n tún náà kọ̀ọ̀kan sọ ádámù tàlíf kéèyàn má ṣe tíra kéèyàn jáfa kó má ṣe tíra la yani bi darurati qillatul ilmi la yani bi darurati qillatul ilmi kò túmọ̀ kò sí túlá sí bẹ́ẹ̀ ni ò ní mímọ̀ ádámù tàlíf kéèyàn má ṣe tíra faqad kana hunaka ulama'u kibarun ní ti pàápàá ó ti ṣẹlẹ̀ àwọn àfà tí wọ́n tóbi abura tarikh ittakhadhu manhaja تأليف الرجال اتخذ منهج تأليف الرجال انت wọn mú ni pé káwọn máa ṣe àwọn èèyàn ní tírà manhaja تأليف الرجال àwọn èèyàn làwọn fẹ́ máa ṣe ní tírà kì í ṣe pé wọ́n kọ tírà kalẹ̀ ìyẹn ni pé wọ́n máa pọ̀ ìmọ̀ sára àwọn èèyàn انت wọn mú nù ní tẹ́gbàjúmọ́ nù بنقل العلم عبر تلاميذهم ìyẹn ni pé ká máa gbìmọ̀ látọ̀dọ̀ àwọn ọmọ kéwú wọn كما لعبت عوامل آخرون دورا كبيرا kí ló sì ń fà á kí ni máa ń fa àwámìlù kí ni àwámìlù tí máa ń fa kéèyàn má ṣe tíra wá gbọ́ inú àwọn tí mo fẹ́ kà yìí ń bẹ inú tí ò di kí bàbá wa alájàgbà kí wọ́n ṣe tíra ní tí mo fẹ́ kà yìí tí máa ń fa táwọn àfáà tí wọ́n lọ tí wọ́n fi ṣe tíra táwọn kan ń bẹ ń ka ọkọ̀ fún wọn látòrí àwọn sàbí tí wọn ò máa kọ́ látòrí àwọn sàbí tí wọn ò kọ́ agbárí ni Imam Shafi ó ní inimu ma'i aythuma yammamtu yatba'uni sọdírí wí àhùlàhù làbátì ní sunduki ìdìmọ̀ màáyí Imam Shafi ó ní ìmàmí bẹ pẹ̀lú mi àìsùnmá yàmàmùtù yàtìbá òní gbogbo bí ti bá gbèrò ìmàmí tẹ̀lé mi sọdírí wí àhùlàhù làbátì ní sunduki igbá ìyàmí ni ìmàmí wà kìí ṣe inú àpótí kìí ṣe inú tíra Imam Shafi so inú àwọn asbab tí ń fa táwọn àfà tán ti lọ
tí wọ́n fi ṣe tíra so náà àwọn àsìbáàbù tí mo fẹ́ kà yìí mú kan bẹ́ẹ̀ ó wà nù tó fà tí bàbá wa Alájàgbò fi ṣe tíra kì í ṣe pé tí a lè ṣe tíra kọ kì í ṣe pé kò sí màlẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe tíra àmọ́ náà àwọn àsìbáàbù yìí ni ṣuguluhum bitalimi wa tarbiya wal wa'zi ìka ìrojú àwọn àfáà mi pé kí n sáà máa pa àwọn ọmọ kíw kí n máa kọ́ ọmọ kíw kí n máa kọ́ ọmọ kíw kí n máa kọ́ ọmọ kíw kí n máa rí àwọn èèyàn kí n máa ṣe wáàsí ní bá tún kún bí kí n tó lọ ṣe wáàsí kí n lọ ṣe wáàsí sáà ni so eléyìí òun wá fún lọ́lá ju ìyẹn pé mubasharatu nakli lil ma'rifa mina suduri ila al-uqul pé kí n máa ju ó sì máa wọnú làákàyè. fara'u anna akhadha al-ilmi min afwa'i al-ulama ahammu wa a'maqu min qira'atihi fi al-mushaf fi suhuf àwọn rí pé káwọn máa sọ ká ṣàlàyé rẹ̀ yóò jẹ́ káwọn èèyàn gbọ́ yé ju káwọn kọ kalẹ̀ lọ mélòó mélòó ni tíra táwọn èèyàn ń kà lónìí tí wọ́n gbọ́ yé tí wọ́n lọ mọ tútukùtù bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ ní tẹ́ni tó kọ tíra kọ àmọ́ tútukùtù lòun tú tútukùtù ní tú so inú sábàbí nu àwọn àfáà míì gbámú pé wáàsí mo fẹ́ mọ̀ sí mo sábẹ́ mọ̀ káwọn ọmọ kéwì so èyí ni wọ́n tàfáraka ni wọ́n ráyè fún torí pé ń bẹ dábàá lọ gbọ́ ìṣe àwọn àfàtà máa ń kọ tíra wọ́n máa ń fi kéwúlẹ̀ láàrin àsìkò kan tí wọ́n ní kọ́ ọmọ tí wọ́n gbajúmọ̀ tíra ti ń kọ́ lẹ́fún mọ́ rí àwọn àfáà ní wọn ẹlòmíì kọ tíra náà àwọn àfáà 10 years ló fi kọ́ ẹlòmíì fi 20 years kọ tíra kan so wọ́n fi àsìkò lẹ̀ wọ́n fi gbájúmọ́ ilé nítorí kí nítorí àwọn mistake ni wọ́n fi pa ilé wọn àwọn kan wà pé èyí tí wọ́n fi wá pa kí ni àwọn èèyàn sì ní tí wọ́n fẹ́ gba ìmọ̀ tí ń sì ń bẹ ní inú ọpọlọ mi tí ń sàn ìwà hó díẹ̀ ìní fún wọn torí pé mo fẹ́ kọ tíra kankalẹ̀ táwọn kan sì ń gbẹgbẹ sunu tí ń fa nù ọgbọ́. ẹlẹ́kejì sharaful ilmi wal wara òun náà ní gíga mọ̀ àti ìyáyọ kan alkhawfu min alwuqu'i fil khata wa zalal alladhi taqliduhu al-kutub òun náà ní ìbẹ̀rù ìṣàṣìṣe tó sì jẹ́ pé àbíyọ̀sẹ̀ tó jẹ́ ewu kì í ṣe ìyọ̀sẹ̀ pé iná wò ó jẹ́ gíná wò àbí kíní kọ́ àwọn ìyọ̀sẹ̀ níbi torí pé ń bẹ tíra tírẹ̀sìn tó jẹ́ pé tí wọ́n wá lọ kọ́ kalẹ̀ nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ni èèyàn sì wò kó tọ́ èèyàn ti wá kọ́ kalẹ̀ gbogbo ẹni tí bá wá ń ka àwọn ọmọ wa tẹ̀lé lọ wọ́n mọ̀ tẹ̀lé lọ bikilafi dẹ̀mbà kan náà ila janibil uzufi ani shuhrati wa talabil as-sadara àti ìhàn tí ó tún máa ń lè máa ṣẹlẹ̀ pé ọkọ̀ tíra báyìí kí ni kankan pé wọ́n bá gbogbo bí kébé wọ́n ti máa rí so nǹkan méjì ò ní gba pé ká má lọ kan tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ wá tẹ̀lé ẹ̀ṣẹ̀ sí ni ó sì ti wà nù tíra ó sì ti wà lákọọ́lẹ̀ gbogbo ẹni tí bá ń ka àwọn ọmọ tẹ̀lé lọ tó ló ti wà ń kíkọ ẹni tó bá sì wà ń kíkọ òun mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ni nǹkan mi téèyàn bá ṣe abẹ́gẹ́ bí ọ̀rọ̀ ni téèyàn bá ó lè sọnù níbẹ̀ náà àwọn nǹkan mi téèyàn ti sọ fáwọn èèyàn tí wọ́n ti gbàgbé àwọn ya àwọn nǹkan mi ta ti gbọ́ nígbà ń bẹ lé kí ó ní ìdádí à ń bẹ ní sanawi à ń bẹ ní kíní kájá mi níbẹ̀ náà àwọn ọ̀rọ̀ mi téèyàn gbọ́ téèyàn ti gbàgbé ó dàbọ̀ nu àbá sọ so nígbà yẹn ti gbàgbé kò sẹ́ni tí ó lò mọ́ wọ́n ti ń kọ́ tínú tíra yóò mọ bẹ́ẹ̀ lọ́gbére gbogbo ẹni tí máa ń ka àwọn kàmọ́ lọ lónìí tó bá jẹ́ pé tí wọ́n mọ̀ fi dáràn lọ náà wọ́n mọ̀ fi dáràn lọ nínú ìlú wọ́n mọ̀ fi dáràn lọ ní tí máa ń fa táwọn àfáà mi fẹ́ ṣe tíra nìyẹn. ẹlẹ́kẹta inú tí máa ń fa táwọn míì fi fẹ́ ṣe tíra alistiginaru bil mu'allafati salifa aw sabiqo ìṣe tító pé àwọn tíra tó ti lọ mélòó láti kà tán nítorí ìdábà ẹ̀rí àwọn akọ̀kan nísìnyí àtàwọn àfáà mi ìtẹ́nà mi bá bẹ́ ṣe lẹ́tọ̀ bí irú àyàtìmí náà ẹ̀rí àwọn tíra kan tí ó wà lẹ́yìn báyìí mélòó la kà sí gbogbo ẹ̀ la kà tán ni ìsìgídáwù àwọn àfáà kan wò pé kí n fẹ́ kán máa ka gbogbo àwọn tíra yìí ó pé mi ju kí n lọ pé mo fẹ́ máa ṣe tíra kan lọ àwọn yìí tó ti mẹ́lẹ̀ yìí so ìsìgídáwù ìyáyọ ọkàn pẹ̀lú àwọn tíra tó ti wà ńlẹ̀ ẹ̀dá lọ máa kà wọ́n ẹ̀yún ìwọ la tó fẹ́ máa sí kàkà ilé òun ká gbin tí bẹ́ẹ̀ jáde fara yìí so bákan náà inú tuntun máa ń fa al-istidraku fil amali wal ibada ní tuntun máa ń fa táwọn àfáà míì tí wọ́n fi ráyè àti kọtíra ni pé àwọn míì fẹ́ dájú kọ ìbádà kí wọ́n ṣe náà ìbẹ̀lẹ̀ máa gbọ́ àwọn àfáà míì nínú àwọn tẹ́tí lọ ìbẹ̀ náà àwọn tàbíìn ìbẹ̀ náà àwọn sàábì tó jẹ́ pé tí ìṣá ìtàn ti kí ìṣá ìtàn báyìí náfìlà ni tí ilé iṣu àti tí àlùfáàjà ló fi yọ àwọn míì kì í tilawatu Qur'an ni ìmọ̀ sí lọ́hùn tó bá tó wá di lọ́sàn-án náà ìmọ̀ràn ti Ọlọ́run wọ́n yan kí wọ́n rán yàtọ̀ wọ́n tún rán ti Ọlọ́run níbo lẹ́nu ti fẹ́ rí bí ṣe ó ti fẹ́ ṣe pé òun fẹ́ ṣe tíra pẹ̀lú Ọlọ́run ní gbogbo ìgbà ìbàdàt bẹ́ẹ̀ sì ni ìmọ̀ ń bẹ àmọ́ ìbàdà ló fẹ́ gbájúmọ́ kó fẹ́ súnmọ́ lọ́wọ́ kó wá pàtí láti ìmọ̀ sí wà níbẹ̀ náà wà síbáà so torí bẹ́ẹ̀ kí àfa àti gbogbo ẹni tí bá ń wò pé kí ló dé tí Sheikh Kamadeen kí ló dé tí láwọn ọmọ kí ló dé báyìí tí wọ́n ní mà báyìí kí ló dé tí wọ́n kọ tíra ní tó fà tí wọ́n fi kọ tíra nínú àwọn sábàbí lọ́mù olúfà tí Sheikh Kamadeen tí wọ́n fi kọ tíra rahimahullah nínú àwọn sábàbí kì í sáwọn nìkan ló ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sáwọn afá tó ti lọ ẹ jẹ́ wá fún nínú àwọn afá tó ti lọ tí wọ́n kọ tíra tí wọ́n kọ nǹkan kalẹ̀
inú àwọn sàbí à ń pè sàbí kan ní Abu Sa'id al-Khudri radiyallahu anhu min akthar as-sahaba riwayatan wa hifdhan, inú àwọn sàbí tí wọ́n há hadith ni. wa kana yakrahu kitabat al-hadith wa ya'muru bil-hifz, ó kórìíra kéèyàn máa kọ hadith, ìmọ̀ ń pa àwọn ọmọ kéwòn láti pé ẹ̀ ha. bákan náà Zayd ibn Thabit radiyallahu anhuma, Zayd ibn Thabit radiyallahu anhu ọlọ́run kó bá yọ́nú katibul wahyi, inú àwọn tó máa ń kọ wáyé kalẹ̀ fanabi tanabi náà yẹ kọ́ tí ayé àbá ti sọ kalẹ̀. عرف بحفظه المتقن وكان يوجه تلاميذه للأخذ عنه حفظا، وما قال كل ما ها أو حديث متقن توسي جنا زيد بن ثابت إما وان صفا وما كيو ربي ما كو حديث قال فمي ما ها لكن ها زيد بن ثابت كو حديث تي àwọn tán sì ń kọ kalẹ̀ ńbẹ àwọn tán ń kọ kalẹ̀ ńbẹ iná àwọn sàbí àwọn kọ tí wọ́n níbi tán kọ sí àwọn máa ń kọ náà iná àwọn tabi'in tó jẹ́ pé kìí kọ kankan gbogbo ọmọ rẹ̀ agbárí ló wà. amiru ashabi alimamu shabi wọn máa pè ní alimamu shabi inú àwọn tàbí kìí kò kọ́ nǹkan kalẹ̀ yìí min aw'iyatil ilmi inú àwọn àpò ọmọ ní aw'iyatil ilmi wa kana yahfadhu al-kathir wala yaktub, kìí kọ ìmọ̀ ń ha nǹkan ni kódà ìmọ̀ ń sọ pé ìmọ̀ ń kọ káwọn èèyàn máa kọ. òun ló sọ pé ma katabtu bi sawda'i ala al-bayda'i, imamu shabi èmi ò fi dúdú ìyẹn fi kọ́ sínú funfun. Ìmáàmù Ṣáfi'í gbogbo ìmọ̀ rẹ̀ agbárí ló wà kó kankan. inú wọn Sa'id ibn Jubair òun náà ó máa ha nǹkan ni kíkọ́. inú wọn Muhammad ibn Sirin inú àwọn tàbí ni òun náà máa ha nǹkan ni la yaktub ìyẹn pé kò ní tírà. a sì láwọn tàbí tí wọ́n ní tírà tẹ́kọ̀ nǹkan ó kó nǹkan jọ ó kọ́ wọ́n bẹ̀ inú àwọn tàbí alimamu Zuhri inú àwọn afa Imam Malik, Imam Zuhri ó ní tírà. so eléyìí jẹ́ inú àwọn àkéèsí. so nínú àwọn afa tó jẹ́ afa òní fíkíù tí wọn kọ tírà fíkíù tí wọn kọ kalẹ̀, alimamu Ibrahim Naka'i ó jẹ́ inú àwọn afa fún Hamad ibn Abi Sulaiman. so afa yìí Ibrahim Naka'i fíkíù rẹ̀ kò kọ kalẹ̀, àwọn ọmọ kíù rẹ̀ ni wọ́n ṣe kíni o ni wọ́n gba àwọn fatuwa rẹ̀ lọ́sẹ̀ndẹ̀. bákan náà òun gẹ́gẹ́ náà alimami Ahmad bin Abi Sulaiman náà fakiwu lè Iraq, ọmọ kíwù òun náà kọ tírà fíkíù kalẹ̀. ọmọ kíwù tiẹ̀ wá ní Abu Hanifa fúnra rẹ̀ náà òun náà kọ tírà fíkíù kalẹ̀ pé ó wá sí tírà fíkíù ó kò jọ Abu Hanifa la òun náà kò jọ àmọ́ kọ tírà mi o wà mọ́ kọ tírà fíkíù dàbí. bákan náà alimami Ja'far as-Sadiqu inú àwọn ìmáàmù táwọn ṣe àmà tẹ́ntẹ́ nínú Ahlul Bayt àfáàní lọ́dọ̀ àwọn àfáà Ahlus-Sunnah ẹni tó sì dúró dídí ni gbogbo táwọn ṣe à ń sọ kò sí pẹ̀lú ẹ̀. ishtahara bil ilmi wal fiqh ó nímọ̀ ìmọ̀ ó bu àyà fíkì ń bẹ àmọ́ kò kọ́ tíra fíkì kan. so eléyìí jẹ́ àkíyèsí fún àfáà alásàlátù. ẹ wo tíra ọwọ́ mi yìí nínú àwọn kan tí àfáà alásàlátù tó sọ. tíra yìí kìí ṣe tíra jàre ìwé ni Islamic study for senior secondary school, Islamic study ẹni tó ṣe ni Aisha lẹ́nu rahimahallahu ta'ala kọ́lọ̀ kó bá forí ìyá náà ti kú. nínú tí àfáà alásàlátù tó sọ tí mo rí pé kò lọ academically mo fi ní academic analysis bàbá wa lágége ọlọ́run kó bá sẹ́wọ́n lẹ́sẹ̀ lórí. àfáà tó sọ̀rọ̀ kan pé ẹni tí ó bá sọ nípa ìtàn Islam ní Nàìjíríà àfi kó rí tíra bàbá wa lágége kò lè rí sọ ìyẹn tíra tí wọ́n ṣe al-Islamu fi Nàìjíríà ó wà nù tírí makọ́lá tí àfáà Masudi tẹnìkan gbé wáyé láti Misra. al-Islamu fi Nàìjíríà wa Sheikh Uthman bin Fodi ní fúlù tíra yẹn ọ̀dàrí ọ̀nà ni al-Islam fi Nàìjíríà wa Sheikh Uthman bin Fodi al-Fulani al-Mujahid al-Islami al-Akbar al-Gharbi Afrikiya wal-Jadd al-Ala li Shahid Ahmad Bello. so afa alásàlátù ni ẹni tó bá sọ̀tàn Islam ní Nàìjíríà kò lè rí sọ àfi kí kó ní tíra bàbá lọ Islam fi Nàìjíríà. bàbá fúnra wọn gangan wọ́n sọ juhud Sheikh Usman bin Fodi àbí Alu Fodi gan Alu Fodi àwọn ará ilé Fodi bàbá sọ juhud wọn ipa wọn nípa ẹ̀sìn nípa ìmọ̀. so kí n jẹ́ pọ̀ méjèèjì ní tí a fa so academically ní ọ̀rọ̀ academic kò lọ́tọ̀ pé ẹni tí ó bá sọ kò lè sọ ọgọ́rọ̀ pàápàá jùlọ nílẹ̀ Haúsá
nílẹ̀ Haúsá àti ẹni tó bá lọ secondary school kò sẹ́ni tí ò ní ma ìtàn bí Islam ṣe wọ North Africa àti West Africa nínú tírà Aisha lèmi. Ó jẹ́ ìyàwó fún Grand Kadi kọ́ọ́dì àkọ́kọ́ nílẹ̀ Niger ní Niger State Sheikh lèmi. Wọ́n ìyàwó wọn ọmọ Britain ni ọmọ London tí wọ́n fẹ́ ó sì gba Islam. Ó padà wá ó kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn náà ni wọ́n ti ṣe tó kẹ́kọ̀ọ́ ó wá kọ àwọn ìwé nípa Islamic study ti senior ni. Ìtàn nínú àwọn ìtàkẹ́ tí mo ti gbọ́ ńgbà táwọn gbọ́ kìí ṣe àwọn baba wa lágége Mansa Kansa Musa ńgbà ń kọ Islamic study ẹ̀mí náà ti assistant teacher bí ọdún mélòó kan bí àwọn ọdún mẹ́fà gbogbo ẹ̀ lágbègbè àwọn ọmọ àsìkò kan náà ní secondary school àtọ́wà kọ́ wọn kó lẹ́tí bẹ́yàn tó wà wọ ọ́fíìsì tẹ́ ń ṣiṣẹ́ akọ́ tí mo gbogbo ìtàn Aisha lè mú òkú ti baba wa lágége mẹ́ láwọn ohun tí baba sọ orúwà nù Aisha lè mú bó ti wọ West Africa Islam West Africa tí Nàìjíríà mẹ́bẹ̀ bó ti wọ North Africa àwọn North Africa irú àwọn Morocco àwọn Egypt ó dàbí inú north náà ní Egypt wà so àti Morocco bí Islam ti wọ̀ bẹ̀ so ká sọ pé ẹni tí ò bá rí Islam fún Nàìjíríà kò lè sọ ìtàn bí Islam ti wọ̀ Nàìjíríà jùújù kí wọ́n á lọ síbẹ̀ wọ̀nyí bàbá wọ́n sọ ipa àwọn alufodi ipa tí wọ́n kó so eléyìí ní wàá fi kún náà níbi tíra kíkọ so láti tún nítorí academic ẹni tó bá kọ̀ọ̀kan tá a máa sọ pé Nàìjíríà generally yóò kó ilẹ̀ Haúsá yóò kó sínú ilẹ̀ Haúsá sínú a máa sọ̀rọ̀ pé Nàìjíríà o pé kò sí àfa tó kọ tíra tó bàbá lọ sí ọ̀dọ̀ alufodi a jẹ́ pé wọ́n gan ò ká tíra bàbá dáadáa tó bá ká tíra bàbá wọ́n mọ̀ pé alufodi wọ́n kọ tíra ẹ̀gẹ́ ní gbogbo fúnlónù sí Usman bin Fodi fúnra rẹ̀ tíra tó kọ ó lé ní 100 tí Usman bin Fodi kọ àwọn arí àbúrò rẹ̀ Abdullahi bin Fodi Usman bin Fodi ẹ̀gbọ́n Abdullahi bin Fodi àbúrò tí ẹ tún ju ẹ̀gbọ́n rẹ̀ lọ tíra tó ń kọ ó súnmọ́ tí 200 tààrí kù sí mẹ́bẹ̀ ìtàn bẹ́ẹ̀ ọmọ Sheikh Usman bin Fodi wọ́n pè ní Muhammad Bello ìmọ̀lẹ̀ òun náà kọ tíra tó lé ní 150 tó súnmọ́ 150 kẹ́nìkan wá sọ pé kò sẹ́ni ní gbogbo Nàìjíríà kò sẹ́ni tó kọ tíra tó ṣe kàdám fún research ṣe àwọn alufodi wọ́n kọ tíra gbogbo fúnlónù sí ni wọ́n kọ káàkiri àti lóga àti balaga àti arudu àti gbogbo àti fíkì àti tẹfsir lódìdí tẹfsir odidi wọ́n kọ tíra lódìdí tẹfsir odidi láti Fatiha dé Suratul Nas jẹ́ fọ́ nínú tíra inú àwọn tíra tó ní ó ṣe pẹ̀lú ìtàgà tí wọ́n kọ wọ́n ti ń gbé yìí ẹni tó kọ eléyìí Sultan Muhammad òun jẹ́ ọba lẹ́yìn bàbá rẹ̀ náà Sultan Muhammad Bello ó kọ Infaqul Maysur fi tarikhi biladi Tukurur Infaqul Maysur fi tarikhi biladi Tukurur bákan náà ó tún kọ tírà kan Al-Ghaythu Shu'abi fi tarikhi ali Sudan eléyìí látọ̀dọ̀ Muhammad Bello then Abdullah bin Fodi àbúrò Usman bin Fodi òun náà kọ àwọn tírà tó ṣe pé ẹgbẹ́ níhẹ̀ so torí bẹ́ẹ̀ eléyìí jẹ́ àkíyèsí mẹ́rin academically ọ̀rọ̀ academic ọlọ́run kó bá a san gbogbo alẹ́ sàn lórí à ń bọ̀ wá o ọ̀rọ̀ ìlẹ̀gùn bàbá wa wọ́n dé ń pè Sheikh Abdulrahman Baba Leila rahimahullah rahmatan wasi'a mo rò pé àwọn ibi tó ní oṣù tí bàbá mo ti yanjú ẹ̀ náà so lọ́dọ̀ tí wọn ẹni tó dọ̀rọ̀ lẹ̀ ọ̀rọ̀ tó bó ṣe gbé wá àfáà tó gbé ọ̀rọ̀ lẹ̀ gan nígbà tọ́rọ̀ kan ṣẹlẹ̀ nílọrin táfà fi sọ̀rọ̀ correction la ṣe táwọn kan wá jáde ọ̀nà tó gbà wí ló wá jẹ́ pé ó mọ bí nǹkan ṣe jẹ́ gangan wọn ní àfáà máa ń falùtì tó sọ̀rọ̀ tó táwọn kan wá jáde wá tí ìgbà tí nǹkan tí a fẹ́ sọ a fẹ́ ṣàbòsí àbáfẹ́fẹ́ tún ìtàkọ́ orí bẹ̀ ọ̀rọ̀ tí ti dákẹ́ látọ̀dún nàmí nalẹ̀ kò sẹ́ni tó sọ so lè lọ́wọ́ fa inú àwọn orípa bàbá wa Leila àfọ onílé márùn inú sábàbí bàbá wa Leila alẹ́ ni wọ́n jẹ́ sábàbí fún wọn bọ́tí kí n tó máa lọ nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ lẹ́ẹ̀kan léyìn nípa ọ̀rọ̀ ojú orí bàbá àbí nǹkan kan ìmọ̀ ń ṣẹlẹ̀ téèyàn ó jẹ́ àbúrò fún ẹnìkan àmẹ́ni ń tó bàbá fún yàn ń ṣẹlẹ̀ dáadáa láwùjọ wa yìí
àbúrò lèèyàn jẹ́ àmẹ́ni ó tó yẹn bí lọ́mọ tẹ́lẹ̀ máa sọ pé àbúrò mi ẹ̀gbọ́n mi àmọ́ tó yẹn bí lọ́mọ ń bẹ láwùjọ dáadáa àfọ rẹ̀ mi dáadáa wọ́n máa fi sọ̀rọ̀ ní lẹ́kọ̀ọ́ àfọ Abdullahi Jabata pé ẹ̀gbọ́n àwọn àgbà ẹ̀gbọ́n dàbúrò làwọn àmọ́ bí wọn bá fẹ́ bí mi lọ́mọ ó tó bí mi lọ́mọ torí n ti ń bẹ láàrin wa ó jìnnà gan so eléwọn kó máa jẹ́ àwọn ìsinmi bẹ́ẹ̀ sì náà ni ọ̀rẹ́ èèyàn máa ń jọ́ rẹ̀ sẹ́nìkan tó jẹ́ kó sì tó yàn bí lẹ́wọ̀n wọn pé ọ̀rẹ́ ni wá àmọ́ tó yàn bí lọ́mọ ọ̀tẹ́jọ́ múra bí ọ̀rẹ́ so bó ṣe rí nìyẹn. now mo ní àfa onílé márùn inú àwọn àǹfààní baba aléèlá ó sàn kàn wọ́n lọ́nà wo à ń pe dọ́kítọ́rù nínú àwọn ọmọ Ìlọrin náà ni wọ́n parí ní Mẹ́kà Ummul Qura dọ́kítọ́rù Muhyiddin Madilẹ̀ àwọn ni wọ́n nílé kíwú Darul Hijra tá a bá ń lọ sí Al-Hikmah University àwọn ni wọ́n dalẹ̀ Darul Hijra ẹ̀ńtọ́ni rahimahullah dọ́kítọ́rù Muhyiddin Madilẹ̀ bàbá wọn nígbà tí wọ́n kíwú àkọ́bẹ̀rẹ̀ lọ́dọ̀ bàbá wọn àfáà ni wọ́n lọ́lẹ̀ lẹ́gbó làwọn náà lọ tí wọ́n stay síbẹ̀ kọ́ lóde pé wọ́n wálé nítorí wọn mú bàbá wọn ni pé kí wọ́n kíwú kọ́dà tẹ̀ ẹgbẹ́ wọn àwọn lọ sí Air Force ìwé náà padà lọ kà àwọn dọ́kítọ́rù Muhyiddin Madilẹ̀ tí wọ́n ní Darul Hijra àwọn náà ti lọ sí grade 2 ọ̀rọ̀ tí n sọ yẹn ni tí wọ́n sọ fún mi nínú àwọn màṣáìkù wa ni o wọ́n sọ fún mi wọ́n bẹ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ òní igi àwọn náà ti lọ sí grade 2 ní ẹni tó ní Darul Hijra dọ́kítọ́rù Muhyiddin Madilẹ̀ rahimahullah ní òkè ní nana tí wọ́n sì ń dáná tí wọ́n lọ mọ̀ sí tíjà nínú bàbá wa dùn bàbá sáwa ń pẹ́ tí wọ́n yà kéwù ní okó kéhì so wọ́n wá tọ̀ lábà kankan lọ́dọ̀ wọn gbọ́dọ̀ tẹ́lẹ̀ wọ́n sì sọ ọ̀dọ̀ ẹni tí wọ́n ti fẹ́ díkan lọ́mọ kéwù ń jẹ́ bàbá wa Sheikh Baba Aléèlá ẹ ra machine fún mi bàbá wọn sì rà wọn ra fẹ́sípà fún mi tí wọ́n máa gbé lọ tí wọ́n fi kéwù àti bí kéwù ṣe dọ̀nà fún wọn Baba Aléèlá ló wá kọ́ wọn kéwù wọ́n wá ní fámìlì kan táwọn ń ṣiṣẹ́ ní Jeddah ní Nàìjíríà yẹ̀wé wọ́n bá Nàìjíríà ṣiṣẹ́ Jeddah ni wọ́n wá Ọlọ́run wa ní káwọn Haúsá fẹ́ràn wọn gan kankan tí wọ́n láwùsẹ̀ pọ̀ wọ́n sì gba Haúsá tú wọn ní Sheikh Muhyiddin Madilẹ̀ ni wọ́n fi lọ sí Saudiya wọ́n wà ń bẹ̀ tí wọ́n fi wá gé ní admission sí Ummul Qura tí wọ́n fi wọlé kéwu bàbá wọn àti àwọn màálù náà ti bàbá wa Aléèlá kódà wọ́n mọ àdàbíà wọ́n mọ̀ lò dáadáa sheikh wa tí wọ́n sọ̀rọ̀ yìí fún mi wọ́n jẹjọ́ rẹ̀ wọ́n mara wọn lọ àfáà náà ni bàbá tiwọn àwọn náà kíw but Muhyiddin làwọn ti ṣe kí ni làwọn ti parí àwọn náà ní admission sí Medina ìgbà tó ń parí wọ́n padà ríṣẹ́ sí Maka yẹn náà wájọ́ ń ṣe pẹ̀lú Sheikh Muhyiddin Madilẹ̀ wọ́n mọ̀ wọ́n ń ṣe wáàsí fáwọn alálàjì lásìkò hajj àwọn ọmọ wàdàbíyà ló ọmọ màdìkàsí ló ọjọ́ máa ń ṣe Sheikh Muhyiddin Madilẹ̀ àwọn ẹni ọlọ́run wá lòun sábàbí ìgbà tí Sheikh onílé márùn àfọnílé márùn nígbà tí wọ́n lọ sí Maka Ummul Qura tán ti ka jámíà tí wọ́n kà ìgbà wọn kọ́kọ́ lọ kì í ṣe gbàrà ni wọ́n rí admission sí Ummul Qura ẹni tọ́lọ̀ ń lòun sábàbí tán bá wọn tẹ bọ́tìnì àwọn ni Sheikh Madilẹ̀ tí wọ́n jọ máa kí ó fún bàbá wa Aléèlá Sheikh Abdulrahman bàbá Aléèlá ọ̀rọ̀ tí tán lè jáde káwọn dìbọn gani tán sọ wọn bẹ láyé so nínú àwọn àǹfààní bàbá Aléèlá ní ọmọ kí wọn tí wọ́n kọ́ tán yàn pẹ̀lú ma òde òní àkọ́fà wọ́n gbà wọ́n sí Maka àwọn wọn kì í sàwọn nìkan kì í ṣe àfọ̀n onílé márùn nìkan ni wọ́n bá wọn ṣe bọ́tìnì bá ti rí admission sí Maka wọ́n bẹ́ẹ̀ lómi wọ́n bá burú wọn kan ṣe wọ́n bá burú wọn ṣe wọ́n bá wọn mìíràn ṣe so wọn náà àǹfààní bàbá Aléèlá so náà wọn ibi táwọn fẹ́ kàn mọ́ sí clarification kò sẹ́ni tó fẹ́ jà fún kankan but ẹja mọ nítorí òdòdó téèyàn bá dá ilé sẹ́lẹ̀ èèyàn lè dá ilé sẹ́lẹ̀ lóhùn nìkan kó padà wá ó rí i pé kíní yìí èmi nìkan ò lè dá sí kó wá invite ẹnìkan pé jájọ máa ṣe jájọ ní ń ṣẹlẹ̀ lóde òní níbo láti máa disprove fact àwọn nǹkan tí mo fẹ́ clear nìyẹn ó lè ṣẹlẹ̀ èèyàn lè kọ́kọ́ dá nǹkan lẹ̀ wọ́n kó rí i pé ipe èmi nìkan ò ní ká jẹun wẹ́ nìkan kó kájọ máa ṣe kájọ wá ní ń ṣẹlẹ̀ lóde òní àwọn example sì pọ̀ lọ jára téèyàn lè máa kà tí ó máa ń ṣẹlẹ̀ ẹnìkan ló kọ́ gbé òun dá nǹkan lẹ̀ yóò sì wá pẹ́ nìkan wọ́n jọ wá jọ ní ń ṣẹlẹ̀ eléyìí ẹlẹ́kejì nínú àwọn ọ̀rọ̀ tá à ń play àfa Kamilu play ẹ̀yin náà ń play bó tẹ̀ jẹ́ pé ẹ̀yin ò play àwọn ibìkan ó sọ fún àfa Jawari pé intẹ́ kánú tíra kò lọ pẹ̀lú intẹ́ play nínú audio torí nínú intẹ́ play nínú audio kò sínú nínú intẹ́ kàjáde nínú tíra ẹja kọ́kọ́ fi fáàtì kalẹ̀ bàbá ń ṣiṣẹ́ ní Ansarudeen kí ni wọ́n dálẹ̀ ilé ìwé ni Ansarudeen dálẹ̀ wọn ò dálé kíwlẹ̀ wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú
níbo ni bàbá tí wọ́n ń ṣiṣẹ́ tẹ́tí ń ṣiṣẹ́ tán ṣe pẹ̀lú inú iléèwé tí wọ́n dálẹ̀ inú ìkànnì méjèèjì ń tàrí fi àwọn iléèwé tán dálẹ̀ wọ́n bẹ́ wọ́n fi subject kí ni torí pé inú àwọn Islam àwọn wọ́n ti ń pè Islamic organization tán jáde nígbà náà nínú fíkra wọn ni pé káwọn kèfèrí ká má máa fi ìwé gbé àwọn ọmọ lọ sínú kiri ó àwọn náà àwọn ẹgbẹ́ ìsìn náà wọ́n dálẹ̀ nílẹ̀ pé wọn ò ní kọ́ báíbù mẹ́ wọn ò ní ṣe kíní so àwọn nígbà tó ti bẹ́ẹ̀ wọ́n fi Islamic study síbẹ̀ wọ́n fi Arabic síbẹ̀ lọ́mọkọ Arabic inú primary iléèwé àbí secondary èyí tó súnmọ́ ìbáṣiṣẹ́ tí àwọn bàbá wa bá wọn Saudi ṣiṣẹ́ ibi tí wọ́n ti ń kọ́ nù dẹ̀ bákan náà àbí nínú mọ́ṣáláṣí wọn kẹ́ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ kẹ́ máa ṣe fún wọn kò tí ì sọ̀rọ̀ mọ́ríkàsì ẹ dákun àwọn ọmọ tí yàn ń kọ́ ní primary school ní Islamic study wọn bá àti kínní níbo ni kéwù wọn ti lè jiná ní kéwù gidi tá à ń sọ lásìkò sí níbo ni kéwù ti lè jiná kéwù tó lè wá jiná òun ni kéwù ìgbà tí wọ́n mú fíkírà wá pé ẹja dá kéwù zálá nìkan kalẹ̀ tí wọ́n gbé fáwọn branch lábẹ́kúta tí wọ́n wà pé ẹja ilé kéwù gangan ìgbà òní ni wọ́n rò pé kéwù sẹ̀ wá sí kíni o kéwù gidi sẹ̀ wá ṣẹlẹ̀ so nígbà wá nìyí ta ni ẹni tó ṣe kíni o tó ní ilé kéwù torí nígbà òní náà ti fún un lówó kọ Markaz ẹja gbọ́n tọ́mọ ìyá mi afa Salman Abdullahi tọkọ wí àwọn náà ti kọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bíi oṣù mẹ́wàá sẹ́yìn tí mo gbé wá wọ́n darí náà ó ní. tọ́jú aláya àwọn yìí tọ́jú ìgbà míì nítorí ìjẹgbẹ́ ìwàgbọ́ fídíò náà wọ́n àwa 25 minutes fídíò náà ó sì bẹ̀rẹ̀ wa wá rí títí bàbá sẹ́ka dáhùn tí ń sọ ipa tí bàbá lè là wọ́n kún nílùú ẹgbẹ́ tí ò ṣe yọ gbogbo tó tẹ́lẹ̀ ìrọ̀ wọn pẹ̀lú àìsùn wọn lọ́sàn-án lórí bí mẹ́ta ṣe dúró rí ìyókù jáde 3 minutes tẹ́lẹ̀ fi ṣàbúrú kò lè wá court kò lè wá post ọlọ́run bá ṣe dára fún yín ọlọ́run jẹ́ ti jáde ẹgbẹ́ mi wọ́n náà wá 25 minutes yìí tábà post yẹ fún yín táwọn àdúgbò àgbà ìwà ọ̀rọ̀ táwọn àgbẹ̀ pé ìlọ̀lọ̀ jáde àwọn àgbàgbà tó dákẹ́ ọmọ tán rí o láì jẹ́ ìjẹ́tọ́ òye ọmọ tán bá tẹ̀ pàtó fún yóò lẹ́lẹ́ fún gbọ́dọ̀ sọ ìgbà tí o bá ti yé yín ẹ̀ mọ́ sọ mọ́ bẹ́ẹ̀ bá jẹ́wọ́ bẹ́ẹ̀ sọ àwọn ọmọ tó ṣe yakulu náà. yakulu náà wà àpéwàlọ́. nínú kí ló rẹ́ bàbá nípa ẹ̀mú bá ọ̀rọ̀ débi kan nígbà tó wọ́n sọ̀rọ̀ nítorí bàbá lè la wọ́n sọ pé àwọn òfẹ́ rò pé àti statement yẹn àwọn wọ́n fẹ́ rò pé bóyá ẹlòmíì wà nínú ọmọ tó wà láyé tó tún jiná bíi bàbá lè la ibi tó ti bàbá kú tó ibi tó bá kẹ́gùn síyàn bàbá ọlọ́ọ̀ṣẹ́ lọ́kùnrin àyẹ̀kẹ́ lọ́kọ̀ ibi tó bá kẹ́gùn síyàn òun nìyẹn máa rí ògbọ́ bí bàbá àwọn tí bàbá kó kàdí wọ́n kẹ́gùn sọ́dọ̀ wọn ní ọ̀wọ̀ wọ́n bá bí ẹnu pé ǹjẹ́ bàbá ẹgbẹ́ tó tó ọmọ ìta tó bàbá kó kàdí wọ́n dára ògbọ́ ẹni tí bàbá lè la tó wáyé pé ọ̀dọ̀ bẹ̀rẹ̀ mọ́tò fíìsì mọ́ sọ̀rọ̀ lórí ilé ìjọ ọlọ́ọ̀ṣẹ́ dára fún àwọn àlìmọ́ white mẹ́lẹ́dẹ́ wọ́n tó wà lórí ilé ìjọ ní wọ́n dà sọ̀rọ̀ nípa ọ̀tọ́jú wa mo ẹ̀yẹ́ wò mo wá sọ̀rọ̀ níbi pé táìmù náà níbi táìmù rédíò nìyẹn lára bàbá tèmi wọ́n kẹ́gùn sí ọ̀dọ̀ bàbá ṣùgbọ́n nípa sí. náà wọn náà lẹgbọn yẹn. Yo, Maya. Akíkọ̀ tó wà ń bẹ̀ òun ni pé ọdún yìí tí wọ́n ń gbé ọdún tí wọ́n ń gbé yìí tí èyí tàfàjọ́ wà rí tó play àti àwọn mìíràn tán tẹ́nìkan náà tó play náà 1 hour 25 minutes àbí 35 minutes bí afa ti pè ọ̀rọ̀ tó kù ni àwọn ọ̀rọ̀ wa kẹnu bàbá sọ àfáàn sọ bẹ̀ pé láàrin kan bàbá padà sọ ń gbé lọ síbẹ̀ àfa padà sọ pé láàrin inú kí wọ́n ọ́díò yìí àbí fídíò tí bàbá ti sọ̀rọ̀ yìí wọ́n sọ níbi kan gbogbo tí mo sọ yìí nípa Alhaji Abdulrahman ibi tí wọn bá rẹni tó bá wá takò mí pé tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀ èyí fi ilẹ̀ yìí tóun náà bá gbà kódà gan mo lè sọ pé ọ̀dà yẹn sọ bẹ́ẹ̀ mọ́ pé n tí o sọ yìí kò rí bẹ́ẹ̀ ń bẹ nínú táfà gbọ́ pé ń bẹ nínú ọ́díò yẹn tí bàbá sọ pé àwọn àgbà tó sọ yìí eléyìí ò rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí pé bàbá ni mo lè jùlẹ̀ sẹ́gbọ́n dídọ̀ ni so ẹ wá náà ń play àwọn nǹkan so náà ni clarification issues and clarification so bọ́ọ̀lù ti ṣe fún bàbá Alhaji Àgbà àfáàn dákọ̀ wọn àwọn ọmọ kí bàbá wa alomọ́ta alifáàlá alomọ́ta àwọn ni wọ́n rí wọn débi kan pé tí wọ́n bá kọ́gi ń kéwú ẹ̀rọ bẹ́ẹ̀ máa ń kọ́gi igi ní kéwú yóò sì máa kéwú yẹn bí tọ́ma kéwú bá yọ òpin ọlọ́run bùn wọn lẹ́bùn pé kán rọ kéwú síyàn Sheikh Alhaji Musa alifáàlá nù tí wọ́n tó nù ní Ra'isul Muallimin ní ó kọ́ tí wọ́n fún Ra'isul Muallimin bàbá Olúkadé lẹ́kọ̀ọ́ rahimahullah tọ́lọ́mù kọ́ fọ́nà kẹ́wọn àwọn yìí àfa nínú àwọn àfa Markazi ìmáàmù Maraba ládùúgbò wa alálùbọ́sà ní Maraba ní Markazi ni wọ́n rahimahullah wọ́n ti kú ìmáàmù Shuaib níjọ́ tí bàbá Olúkadé tí wọ́n kú ìmáàmù Maraba wọ́n ṣàdúrà fún wọn kíjìmọ̀ tán pé ẹ̀yìn yàn ẹ̀dá tọrọ fún kan náà àwọn àgbà àfa tí wọ́n lọ ní ọmọ tó bàbá Alhaji Àgbà inú tó fi ń ròyìn bàbá wọn ẹkùn mọ̀ pé ọlọ́run fún bàbá láwọn ẹ̀sọ́ ọmọ tó ní tí mọ̀ Maraba Markazi ni wọ́n
wọ́n ní inú ẹni tó dé kí kéwú kó wu àwọn èèyàn kéwú pé láyé ní orílẹ̀-èdè nílẹ̀ Yorùbá yìí bàbá Olúkadé wọ́n jẹ́ kan nígbà tó ti ń tẹ̀lé bàbá Alájàgbà tó jẹ́ kéwú àwọn èèyàn ké pé àfikún màmí lọ ké bàbá Olúkadé wọ́n ṣe sábàbí nítorí kí n tán bá ń ka Koran tán jáná sí fún bàbá èmi náà ṣáhádà rẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí mo wà lọ́dọ̀ àfáà mi Àjìnrín Bàmbà Sheikh Sọ́ọ̀lì ní ọmọ kí bàbá tán bá mú wa lọ sí wàásù bàbá Àjìnrín Bàmbà tí bàbá bá ń ké bàbá Olúkadé tán jáná sí àwọn ìyá lẹ́kọ̀ọ́ ó sì máa tó bọ̀ wọn lápò báyìí tẹ̀síìrù tí bàbá ṣe lọ́dún náà Túrátù Yusuf pẹ̀lú ohun tí bàbá máa fi ń ka Koran mo sì há Túrátù Yusuf débi tí bàbá bá Koran nìdí tán bá tẹ̀síìrù yẹn dé lọ́dún ní bí bàbá Olúkadé ó sì máa jù tó ti máa jù gbogbo orú ibi tó bá fì sí o ò ní máa gbọ́ Koran lẹ́nu bàbá Olúkadé kí inú rẹ̀ sì máa dùn ẹ sàkàn kéwù tí wọ́n bẹ kì í ṣe Koran kankan wọ́n tún mọ kẹrà àti wọ́n mọ oríṣiríṣi ọ̀nà táwọn ìgbà kẹrà nínú àwọn tí tó jẹ́ gbọ́n bá jáná sí bàbá tó ní mọ́lá Ali tó bá tó orílẹ̀ kan sí wọ́n tún wá tó wọ́n mọ kẹrà àti àwọn kẹrà oríṣiríṣi bàbá Olúkadé mà so kí ni wọ́n á fẹ́ lò bẹ́ẹ̀ òun ni pé ọ̀rọ̀ tí àfa ń sọ ẹ̀yin tẹ̀ lọ́ ń gbé ọdún wa fúlù rẹ̀ ń bẹ lọ́dọ̀ wa fúlù rẹ̀ ni ẹ gbé gbogbo ẹ̀ sáyé tẹ́ mọ́ wá gbọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn yóò mọ bó lọ́rọ́ sí lọ wọ́n lò ọdún mẹ́ta ní kí ni o ní Ògùn ní Abẹ́òkúta ọdún mẹ́ta ẹ dákun kíwú téèyàn bá kọ̀yàn ní ọdún mẹ́ta sékèsè kíwú ọdún mẹ́ta ní Abẹ́òkúta ọdún mẹ́ta kíwú ọdún mẹ́ta sí wàsá ni ìmọ̀ evidence wa o ìmọ̀ evidence méjì wa abẹ́yọ kan ẹja gbọ́rọ̀ àfa kàmí àwọn bíi táfà kàmí lù play kíwú ọdún mẹ́ta ó ń darí. $52 tí wọ́n dá mọ́ká sílẹ̀. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣàrò ní Abẹ́òkúta ọ̀pọ̀lọpọ̀ wọn kí wà wọn kí ló dà wọn náà. wọ́n gbà táwọn gbogbo àwọn proposal àwọn sí wájú táwọn ọkọ̀ ní ẹgbẹ́ bóyá yàtọ̀ ní bóyá àdónà nọ́sà ní ẹgbẹ́ bóyá táwọn sáwọ́dì yóò bu wọ́ọ̀lù tó di pé àwọn olè sọ táwọn bá sọ táwọn. wọ́n wá ní wọ́n láwọn làwọn gbé proposal pé àwọn fẹ́ dálé kéwúlẹ̀ wá táwọn lọ fọ́ọ̀mù kọ́mítì fún ẹ máa gbọ́. wọ́n ní káwọn adá kọ́mítì báwọn fẹ́ dálé kéwúlẹ̀ tán káwọn sọ́dún ní káwọn lọ fọ́ọ̀mù kọ́mítì tó gbọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ chairman tó jẹ́ alága kọ́mítì yẹn òun ni ọ̀rẹ́ àwọn ọmọ tó wà àwọn àna àwọn tí wọ́n bí àwọn bàbá wa tí wọ́n já kọ́pí fún bàbá Sheikh Adam alayhi rahmatullah náà. rédíò mi clear náà ni mi ò clear rárá ṣé títí ẹ̀ kọ́mítì yẹn náà. wọ́n láwọn wá ń wò púpọ̀ wọ́n táwọn mú wọ́n ní àwọn yẹn propose different orúkọ pé but center táwọn mú pé àwọn rí pé center ìwé ń bẹ lábẹ́kúta káwọn fẹ́ẹ̀ kan mú center ti Arabic náà. wọ́n láwọn fi wá túùsì pé káwọn náà máa pè ní Arabic Training Center náà. bí tí mo lọ́ọ́ bẹ̀ àti ìdẹ́rẹ́ o torí wọ́n ń pariwo pé baba lè là ń gbowó oṣù àwọn kan bàjẹ́ òsì ẹni tí ń gbowó oṣù ewu náà kún ṣùgbọ́n kì í ṣe tiwọn àtàwọn díìnì náà ni ó ní ìtumọ̀ rẹ̀ nu ọ̀gá ó ní nǹkan kan tó mú ó wá sọ fún iléèwé ó gbà ṣiṣẹ́ nǹkan báyìí já ṣe kó tó di pé a lè ṣe àti kákọ́kọ́ ẹni tó jẹ́ olórí wa tó wà lẹ́kọ̀ọ́ kọ́kọ́ gbọ́ sí ẹ̀tọ́ padà á bu wọ́ọ̀lù pé wọ́n ní kó fọ́ọ̀mù kọ́mítì báyìí nǹkan tábà ṣe mẹ́ ìwé tábà máa lò mẹ́ kí nǹkan tábà máa lò mẹ́ wọ́n náà ló sì ọ̀gá tábà máa lò mẹ́ wọ́n náà lọ́ọ̀ fún wọn wá tó ti wà ṣiṣẹ́ kàlámù ní tíra ìsọ̀nì náà.